Wọ́n kí wa lọ́pọ̀lọpọ̀ nílé lóko lájò lẹ́yìn odi. Sọ fún yín a kú ọjọ́ méjì mẹ́ta. Èmi ọmọ yín náà ni Oríadé Adébọ́lá aka Àlùkà tí gbogbo yín mọ̀ sí Àfọ̀njá TV. Bẹ́ẹ̀ ni mo kí wa lọ́pọ̀lọpọ̀ ní tó bá fẹ́ gbé. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi nílé lóko lájò lẹ́yìn odi. Èmi ọmọ yín náà ni, nítorí pé ẹ lè rí pé ẹ̀rí fọ́jọ́ méjì mẹ́ta nígboro. Ẹ má bínú, ó láwọn kan méjì mẹ́ta tí à ń ṣe àbí tí iṣẹ́ tọ́lọ́run rán wa tá à ń ṣe ni. Bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè ọba tó láyé. Tẹ́ bá wo kíní tí mò ń ṣe lọ́wọ́, tẹ́ bá wo tọ́pìkì ètò mi, mo ní dùgbẹ̀dùgbẹ̀ dùgbẹ̀dùgbẹ̀ tó mì lókè á tó jábọ́. Bẹ́ẹ̀ ni, dùgbẹ̀dùgbẹ̀ tó mì lókè á tó ṣe kí ni o, á tó jábọ́. Ó tọ̀rọ̀, ó lè korò, torí tí mo fẹ́ sọ lálẹ́ yìí, ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò yìí ná. Mo kọ́kọ́ kí gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ́ ń darapọ̀ mọ́ mi. Mo kẹ́yìn bàbá mi, mo kẹ́yìn ìyá mi, mo kí yín lé lóko. Gbogbo ẹ̀yin tẹ́ fà yìí lẹ̀ pé ọmọ yín ó tún ti dé. Àkọ́kọ́ mo kí bàbá mi Professor Banji Akíntóyè, grandpa, àlàáfíà tó péye kọ́ ló bá mi ṣe fún yín. Mo wá kí ọ̀gá mi, bàbá mi, brother mi, Dr. Chief Meritor Olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá, ọmọ aládìkún, ọmọ aládéládìládé, aláàfin adé aládìkún la gbà fáláàfin Ọ̀yọ́. Ẹ mo kí yín lọ́pọ̀lọpọ̀. Ó bàbá dámì, owó ọkọ̀ Ayọ̀mídé, owó ọkọ̀ rọ́pò. Mo kí yín aládìsá. Tẹ́ bá rí dùgbẹ̀dùgbẹ̀ tó mì lókè yìí, kò yé yín nítorí tí ó ti wà. Àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ òun la ti ń rí báyìí. Àwọn nǹkan kan máa ṣẹlẹ̀, àwọn àpẹẹrẹ tó ń ṣẹlẹ̀ láwọn tí a ti ń gbọ́ pé yóò ṣẹlẹ̀ ló ń ṣẹlẹ̀. Ẹ má jẹ́ n parọ́ fún yín. Ẹ̀yin tẹ́ wà nílé lóko lájò lẹ́yìn odi. Àwọn alálẹ̀ gẹ́gẹ́ bí a ṣe gbọ́ àtàwọn pásítọ̀ ó lè má síjà, ó dẹ̀ lè tún fa ìjà. Kì í ṣe Yorùbá nation. Ẹ̀yin bàbá mi nílé lóko, orílẹ̀-èdè Yorùbá máa wá sí ìmúṣẹ. Ọlọ́run ọba Elédùmarè ló ti kọ sínú àkọsílẹ̀ rẹ̀, gẹ́gẹ́ bí àwọn tó tún fi iná tí wọ́n fi hàn wá, gẹ́gẹ́ bí bọ́lọ́run ṣe fi hàn wá náà ní ààyè tiwa. Dùgbẹ̀dùgbẹ̀ yìí tó mì yìí, wàhálà ó máa jábọ́. Mo kẹ́yìn ìyá mi tẹ́ ń darapọ̀ mọ́ mi. Dùgbẹ̀dùgbẹ̀ yìí máa jábọ́. Bẹ́ẹ̀ ni, torí pé tí ò yé yín máa láhàn yín. Mo kí bàbá Bọ́lá Ahmed Tinubu, mo kí yín lọ́pọ̀lọpọ̀. Ẹ kú iṣẹ́ takuntakun, à ń rí sí ọwọ́ yín. Àkọ́kọ́ fún gbogbo àwọn ẹni tí ò yé, màá fi yé wọn, torí mo ti sọ nínú àwọn ètò sẹ́yìn. Mo ti sọ nínú àwọn ètò yìí pé kò sí in tó gbé Tinubu wọlé. Yorùbá nation ló gbé wọn wọlé. Màá ṣàlàyé ẹ̀ fún yín. In tó gbé bàbá ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n jẹ́ bàbá Tinubu tó gbé wọn wọlé lórí pé Yorùbá nation fẹ́ lọ. Kàkà kí wọ́n wá pín àwọn ayàgbé fún ọmọ Yorùbá ni. Ẹ jọ̀wọ́ ẹ wò àárín yẹn. Bọ́ iṣẹ́ tí bàbá Tinubu fẹ́ ṣe kò sẹ́dá tó yé. Nǹkan tó fẹ́ dá lára kò yé wọn, torí kò yé àwọn tó ń bá lò gan. Mo mọ̀ pé nínú àwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan tá à ń rí, bàbá yẹn fẹ́ ṣe nǹkan kan tó jẹ́ pé
á fi lélẹ̀ fún àwọn ọmọ ẹ̀ kórúkọ má bàjẹ́ pé èmi náà ṣe dáadáa nú ayé, tó bá ṣe ìdàkejì náà á wà ń bẹ̀. Ó fẹ́ tún nǹkan ṣe kó ṣe tó lọ, Allahu alam. Màá pín lóríṣiríṣi nǹkan tí ó ṣẹlẹ̀ kìí ṣe orílẹ̀-èdè Nàìjíríà nìkan, ẹ ti máa ra àwọn nǹkan kọ̀ọ̀kan. Ibòmíì ìjẹ̀sìn á ṣẹlẹ̀ bíbà bẹ́ẹ̀ ni, torí tó ń da orílẹ̀-èdè ìlú káàkiri gbogbo àgbáláyé ọ̀rọ̀ ẹ̀sìn ni, àfi ká ṣọ́ra. Bọ̀ tí a bá fẹ́ lọ síwájú láti tẹ̀síwájú, ẹ jẹ́ ká gbé ẹ̀sìn sí, ká jà fún freedom, ká gbé ẹ̀sìn, ká jà fún báwo ni ìtẹ̀síwájú ṣe máa bá orílẹ̀-èdè. Bọ̀ nínú àwọn nǹkan yìí gbogbo ẹ̀ tí ń ṣẹlẹ̀ lánàá country, ẹ tó rí ààrẹ nígbà tí mo gbé fídíò kan jáde kó tó di pé àwọn sísítà mi kọ̀ọ̀kan, àwọn brothers mi kọ̀ọ̀kan ń gbé jáde lórí kínní wípé ẹ wò ńgbà tí wọ́n ń kó àwọn ológun jọ ní north, ó ń rúgbó bọ̀ dùgbẹ̀dùgbẹ̀ yìí, àwọn ń pláàni lẹ̀ fún wa. Bọ̀ àwọn tó jẹ́ Yorùbá wa, àwọn olórí wa, àwọn bàbá wa, àwọn ọba wa, àwọn governors wa nílẹ̀ Yorùbá, gbogbo àwọn nǹkan yìí náà ló yẹ káwọn náà máa ní lérò, torí àbámọ̀. Ẹ jẹ́ ká jọ rò dáadáa. Dùgbẹ̀dùgbẹ̀ yìí máa já tòótọ́, àṣírí mo sọ, ó máa já, aburú kankan wà ní jálé gbogbo ọmọ Yorùbá lórí pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ní ṣìṣe pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ jẹ́ kí n lọ sọ fún yín dáadáa. Olóyè Sunday ọmọ Adéyẹmọ 3 years ago a jókòó ní inú compound pẹ̀lú àwọn kan, wọ́n wá sọ, mo fi Ọlọ́run ọba tó ní ẹ̀mí mi mo fi ń búra sí, bí bàbá mi ọmọ Adéyẹmọ ṣe máa ń sọnù. Wọ́n ní pé ẹ má bú bàbá Tinubu láì mọ̀ pé iṣu máa wà, ẹ dẹ̀ má bú ọba kankan. Wọ́n jókòó sórí àga, àwọn kan jókòó, àwa náà jókòó. Bẹ́ẹ̀ náà sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀, ẹ má bú bàbá Tinubu. Tí bàbá Tinubu pẹ̀lú ọpọlọ, bí ọyẹ́ sọ̀rọ̀ nìyẹn, pẹ̀lú ọpọlọ tí wọ́n ní, mo ìlè lọ mọ́ tó yẹ pé wọn bóyá nìkan rẹ́kọ́ọ̀dù, màá tà láti ó yẹ kí n lè máa post àwọn flashback yẹn. Tó bá ṣe pé gbogbo bàbá Tinubu tó bá yẹ pọpọlọ tí wọ́n ní wọ́n wá fi ṣe president ilẹ̀ Yorùbá nation ni, ju pé nǹkan tí wọ́n ń dù lọ, ẹ má bú wọn, wọ́n yìí ń padà bọ̀ tí wọn ò bá dá sí wa, torí gbogbo àwọn yìí la nídìí. Tí wọn ò bá wa ṣe, àfẹ́ tiwa. Ẹ wo Biafra, àwọn nǹkan kan jó lábẹ́ ẹlẹ̀ tó ń jẹ́ jìn nínú àwọn olóṣèlú tí wọ́n làmìlaka. Àmọ́ àwọn nǹkan kọ̀ọ̀kan nínú wa, torí owó, torí nǹkan làwọn ti tẹ̀lé olóṣèlú, wọ́n ti fọ̀pọ̀lọpọ̀ nǹkan dán ọ̀pọ̀lọpọ̀ wa wò tá a gbà àwọn tó lọ, torí ẹ̀ la ṣe ń bú àwọn ẹlòmíì pé wọ́n tẹ̀lé olóṣèlú, wọ́n ṣe gbá. Ọmọ Adéyẹmọ tẹ́ ń bú tẹ́ ń ṣe gbá kan, ẹ jẹ́ ká ro òye dáadáa. Báwo la ṣe fẹ́ gbọ́ orílẹ̀-èdè, báwo la ṣe fẹ́ bọ́ kúrò lóko ẹrú, ọ̀nà tá a lè gbà náà ni. Àti wọ́n rá àwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan tí ò yí gbogbo ọmọ Nàìjíríà lórí ọ̀rọ̀ bàbá Tinubu. Àwọn ìdààmú tí ń bá wọn north lórí ọ̀rọ̀ bàbá Tinubu kò yé wọn, kò dẹ̀ sọnú ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ tí ẹ̀yin náà ń fojú rí. Mo sọ fún yín pé dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì lókè yìí, eléyìí ti kú, ó ti mú okùn tínrín ni kó jábọ́ ni. Ẹ máa tó rí, òun kálukú á lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ sọ ọ̀rọ̀ tí mo sọ yìí lọ́jọ́ ọ̀la, òun kálukú á lọ lọ́tọ̀ọ̀tọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora, gbogbo ẹ̀yin tẹ́ wà káàkiri àgbáláyé tó jẹ́ pé ọmọ ọ̀dọ̀
wàhálà stress gbogbo agbára yín lẹ fi ṣiṣẹ́ takuntakun kẹ́ ẹ lè jẹ́ èèyàn àbí láti wá ṣe nǹkan rere sílẹ̀ bàbá yín gbogbo yín lẹ máa wálé wá tún ilé ṣe nígbà tó bá tásìkò ẹ rí i pé orílẹ̀-èdè Yorùbá máa wá sí ìmúṣẹ ọlọ́run ọba láàánú á dẹ̀ máa bá mi bò yín láṣìírí pẹ̀lú àṣẹ ọlọ́run wàhálà yín ò wá ní já sásán aburú kankan ò ní dé bá yín oore ọlọ́run á bá mi ṣe fún yín ẹ lè wálé wá tọ́jú ilẹ̀ Yorùbá láti wá dá kọ́ńpínì káàkiri tí ò ní sí àjòjì gbogbo àwọn tẹ́ wá ṣe wàhálà fún àwọn ìran wọn ìrandíran wọn ọmọ wọn wá sọ ọmọ ọ̀dọ̀ lábẹ́ yín gbogbo slave tẹ́yìn lọ ṣe lọ́hùn-ún àwọn náà wá ṣẹrú ní Nàìjíríà tí wọn ò ní jẹ́ iyì kankan wọn ò ní níyì white ò ní níyì nílẹ̀ Yorùbá mọ́ mo kí Mr. Taiwo Badmus bánu sọ sọ́rí àwọn nǹkan yìí ọ̀rọ̀ yìí ti kú òní tó jẹ́ pé àwa dákẹ́ á máa wò ẹ jẹ́ sọ fún yín Mr. Sunday Adébánjọ ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta ẹ jẹ́ ká jọ wò dáadáa ẹ jẹ́ ká jọ gbé yẹ̀ wò ẹ rí i pé dùgbẹ̀dùgbẹ̀ mo fi ọlọ́mà búra èyí tó ṣẹlẹ̀ nìbàdàn kò ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ Mr. Ajọrin ẹ kú lọ ẹ ṣe gan tó ṣẹlẹ̀ nìbàdàn tí ẹ tó ti gbọ́ ti plane crash private jet bóyá tí mo tún gbọ́ ní alẹ́ ìpónú ló ṣẹlẹ̀ nìbàdàn náà ni mo gbọ́ bọ̀ mi tí ìfókọ̀sì lé lórí wẹ́lẹ̀ wá rí nínú ìsúlọ́la torí tí mo bí wọ́n ń sọ fún mi pé wọ́n ní kankan ṣẹlẹ̀ o private jet kan crash nìbàdàn bóyá bẹ́ẹ̀ ni bóyá òótọ́ ni mi tí findis lórí ẹ̀ àwọn nǹkan oríṣiríṣi nígbà tí Ìbàdàn ṣẹlẹ̀ tẹ́ bá wo kí lórúkọ ẹ̀ tẹ́ bá wo Èkó náà ibẹ̀ náà nǹkan ṣẹlẹ̀ ń bẹ̀ iná jó àwọn àpẹẹrẹ mo kí Mr. Abu àwọn àpẹẹrẹ oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ṣe rí dùgbẹ̀dùgbẹ̀ yìí ẹ má jẹ́ ká parọ́ fúnra ó máa jábọ́ bò mú gbàdúrà pé kò ní kàn yín kò ní kàn mí kò ní kẹ́ni kankan wa pẹ̀lú àṣẹ Ọlọ́run ó máa kéde pé bóyá kò ní kan kò sí bó ṣe fẹ́ ṣẹlẹ̀ tí ò ní ta bá wa o bò kò ní mẹ́mí wa lọ pẹ̀lú àṣẹ Ọlọ́run kò sí bó ṣe lè wù kó jẹ́ torí wípé bí mo ṣe ń wo ohun tí bàbá yẹn ń gbé lọ bí ẹni tó fẹ́ fi ẹ̀mí ẹ̀ di ni ẹ̀mí ò wá ní bọ́ọ̀sì àti lè tú àwọn ọ̀rọ̀ àṣírí kan tán ẹ gbọ́ mi bí bàbá yẹn ṣe ń gbé e lọ bí ẹni tó fẹ́ fi ẹ̀mí ẹ̀ di pé kí nǹkan lè padà kílẹ̀ Yorùbá lè dúró bò àwọn àṣírí kan wà nídìí òun torí bàbá yẹn ò lanú ẹ̀ tán ẹni tó fẹ́ ṣe é yé gbogbo báwọn yẹn ń pariwo ibi bẹ́ẹ̀ ni mò ń rí reason tí wọ́n fi ń pariwo ibi tòótọ́ bẹ́ẹ̀ ni bàbá mi ilé ti yá mò ń rí reason táwọn èèyàn fi ń pariwo àwọn èèyàn ń pariwo kíkankíkan ó yẹ kí wọ́n pariwo àmọ́ géèmù tí bàbá yìí ń gbá ẹ tún wo ọ̀rọ̀ France àti Nàìjíríà ẹ máa rí dùgbẹ̀dùgbẹ̀ kan ń bọ̀ ó máa lágbára díẹ̀ tẹ́ bá lọ wò ẹ lọ wo àwọn tó ṣẹlẹ̀ ní kí lórúkọ ẹ̀ náà Israel Palestine ẹ lọ wò àwọn nǹkan kan máa ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé àwọn nǹkan náà tó fẹ́ jáde nínú US àwọn nǹkan náà tó fẹ́ jáde ẹ máa tó rí mo sọ fún yín pé nínú ẹni tó máa rúlù gbogbo àgbáyé Yorùbá wà nù wọn kọ́ńtì tó máa rúlù gbogbo àgbáyé Yorùbá wà nù wọn bọ̀ tó orílẹ̀-èdè Yorùbá bá dé tán Ọlọ́run ọba láàánú kò ní jẹ́ ká ṣìṣe ilé ọ̀rọ̀ gbogbo àwa tá a jẹ́ ẹlẹ́sìn mo fi Ọlọ́run ọba Elédùmarè Ọlọ́run ọba mi mo fi bẹ̀ yín ẹ jẹ́ ká gbé ọ̀rọ̀ ẹ̀sìn ẹ jẹ́ ká gbé etí
torí pé gbogbo ẹ̀sìn tó wá àjòjì ni. Bẹ́ẹ̀ ni mo lọ lè kéwú, mo mọ̀ kéwú, mo mọ̀ níwọ̀nba bíntín. Ẹnìkan ò lè fi kankan rú mi lójú nínú ẹ̀sìn. Ẹ gbọ́ mi yé? Àmọ́ ẹ gbé ọ̀rọ̀ ẹ̀sìn ẹ gbé sápá kan. Freedom ohun gangan ni kókó. Tó bá gbé ọ̀rọ̀ ẹ̀sìn sórí, báwo làwọn ọmọ tiẹ̀ ṣe fẹ́ jẹ́ lọ́la láti ṣoríire, láti jẹ́ èèyàn? Báwo ló ṣe fẹ́ ṣe technology? Àti wá gbé gbogbo ohun tó ń jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn, torí ẹ máa rí pé àwọn nǹkan tó máa ṣẹlẹ̀ tí àbádúdé mo mọ̀ pé àwọn tó jẹ́ tèmi lè máa bínú nínú Islam, torí pé generally tá bá wò this country kìí sí pé bóyá ẹ̀sìn kan ló wà ń bẹ̀. Àṣírí mo sọ fún yín, wọ́n á fẹ́ láwọn torí ìgbésẹ̀ tí wọ́n ń gbé bọ̀ bí ìgbésẹ̀ kí ó jẹ́ pé ó lé wọn religion ni. Ọlọ́run bá tó ní kó kálukú ṣe títí ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni. Ó dá wa lọ́tọ̀ọ̀tọ̀, wọ́n gbé wá, wọ́n fi destroy wa. Àwọn nǹkan tí wọ́n gbé wá yìí náà fi gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àlùmọ́ọ́nì lọ́wọ́ wa. France tó bá lóhun náà dé ó fẹ́ colonize wa. Torí kí ni gbogbo táwọn èèyàn náà ń dọ́gbọ́n lé lórí, torí ọrọ̀ ta ní lórí ilé ta ní nílẹ̀ wa ni. Ẹ jẹ́ n sọ fún yín, orílẹ̀-èdè Yorùbá ní Nàìjíríà ti ń generate nǹkan jù. Ẹ gbé epo kúrò, epo yẹn nǹkan tí wọ́n make nínú Nàìjíríà epo tó nínú ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ epo tí wọ́n láwọn ń tà kò tó. Ẹni tó bá mọ̀ nǹkan tí wọ́n fi ṣe bátìrì tí wọ́n ń wà, ẹ lọ béèrè price tíntín ní ẹ̀, ẹ máa mọ̀ pé tí wọ́n dẹ̀ ń wà tí wọ́n ń kó lọ. Àwọn China ń wà, wọ́n ta fún China, àwọn wọ́n ṣe bátìrì fóònù, wọ́n ṣe gbogbo ẹ̀, wọ́n make nǹkan oríṣiríṣi. Ẹ dáhùn sí ǹjẹ́ sá ronú sí lórí resources ilẹ̀ Yorùbá, lórí nǹkan tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Mr. Ajorin, ẹ ṣe gan. Ẹ má jẹ́ ká tanra wa. Ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri tẹ́ ẹ rí yìí, ẹ jẹ́ kí a farabalẹ̀ ká jókòó ká mọ̀ pé nínú ayé tá a wà yìí ó lágbára. Ẹ jọ̀ọ́ mo rọ̀ wá, wọn ní kó kálukú má ṣe ẹ̀sìn títí ẹ̀, bọ̀ lórí ọ̀rọ̀ freedom ẹ jẹ́ ká gbé ẹ̀sìn tì. Mo fẹ́ rán yín létí, ẹ̀yin bàbá mi nílé lóko, torí dùgbẹ̀dùgbẹ̀ tó ń bọ̀ yìí ọ̀tọ̀ lè jẹ́ ẹ̀sìn. Ẹ lọ dé ó yìí máa wáyé o, torí ẹ̀ mo ṣe ní kẹ́ gbélẹ̀. Ó wà tí ìlú ò bá tòrò, ó wà nínú ọ̀rọ̀ ẹ̀sìn Islam náà, tí ìlú ò bá tòrò ẹ̀sìn ò ní tẹ̀síwájú. Àṣírí ni ìgbà tí Palestine àti Israel ń jà, ẹjọ́ níbo náà ti ráyè kírun, níbo náà ti ráyè pàtẹ́wọ́ ṣọ́ọ̀ṣì. Ó yá mo fẹ́ ṣàpèjúwe kékeré nílẹ̀ Nàìjíríà tí àwọn èèyàn ṣe kírun. Ìgbà tí corona 2019 ẹni bá rántí, tí corona dé, wọ́n ti gbogbo mọ́sálásí ni o, wọ́n bẹ́ẹ̀ náà ti church. Ẹ dáhùn kó tó di pé wọ́n sì ó máa pẹ́. Ẹni bá rántí, ọ̀rọ̀ tí mò ń sọ yìí dáadáa kó wá mi tẹ yes, torí wípé ìjà ẹ̀sìn tẹ́ ń pariwo, tí coronavirus ló dé lásán wọ́n ti gbogbo ẹ̀ pa. Tí ogun bá wá dé, báwo lẹ ṣe fẹ́ kírun, báwo lẹ ṣe fẹ́ pàtẹ́wọ́ church ní ẹ̀gbẹ́lé àti Sunday àti kínní gbogbo ẹ̀. Àwa mọ̀ kankan, àwa iṣẹ́ jíjẹ mímu ṣe kókó, iṣẹ́ ṣe kókó. A fẹ́ sọ gbogbo ọjọ́ dọjọ́ kínní. Gbódúgbẹ́dúgbẹ́ tó ń bọ̀ lókè yìí, ẹ má jẹ́ n parọ́ fún yín, tó bá ṣẹlẹ̀ tán bí ìjà alágbájá, ìjà gbogbo ẹ̀ náà ló máa ṣẹlẹ̀. Àdúrà kó má ṣẹlẹ̀ làwa ń gbà, kí a gbọ́ra wa yé. Mo bẹ̀ gbogbo wa tá a jọ ọmọ Yorùbá wípé ẹ̀sìn, ìwọ tó jẹ́ mùsùlùmí ni ẹ́, wọn ni ó máa kírun, wọn ni ó máa, ẹ bára yín fìfẹ́ lò. Ìfẹ́ ni kókó. Àtẹlẹ́sìn kínní kan, àtẹlẹ́sìn kẹta, ẹ jẹ́ ká fi ìfẹ́ lò, ká wá jà fún freedom.
àwọn ẹni yìí ti ń pìpì alẹ̀ ó dẹ̀ máa ṣẹlẹ̀. àwa Yorùbá ojo mo mọ̀ pé tó bá le tán bá sún Yorùbá títí tí Yorùbá dìde á fèsì wọn á dẹ̀ gbàgbà wọn á gbà tán fẹ́ gbà. ẹ ń pariwo Yorùbá nation ló gbé Tinubu wọlé, ẹ má jẹ́ ká parọ́ tara wa. ó yá ẹ̀ láì tí mo ti sọ́lẹ̀ kan tẹ́ fi mọ̀ tí ò bá sí pé Yorùbá nation gbogbo àgbáyé rí pé Buhari gan rí pé ọwọ́ tí Sunday Igboho ọmọdé yẹn máa ń gbé lọ yìí ìlú máa pín. ẹ gbọ́ ọwọ́ tọmọdé yẹn máa ń gbé lọ ìlú máa pín o. lẹ́sẹ̀ rí pé Buhari wọ́n ní kàn lọ attack ẹ lọ dé táwọn ò bá gbé kinní yìí fún bàbá Tinubu ó likely kí bàbá Tinubu padà sí ọ̀dọ̀ ọmọ Adéyẹmọ kí wọ́n pínlẹ̀ kan náà ẹ gbé òrù dáadáa. ọmọ Yorùbá nation ló gbé wọn wọlé, kò sí bí gbogbo èèyàn ṣe lè tẹ̀ka fún wọn tó. iṣẹ́ tí Yorùbá nation ṣe òun ló gbé bàbá Tinubu débẹ̀. iṣẹ́ pé wọ́n fẹ́ pín wọ́n fẹ́ dá dúró òun ló gbé bàbá Tinubu débẹ̀. tí mo bá parọ́ ẹ máa já mi. bí wọ́n ṣe ń pariwo ní diaspora tí gbogbo àwọn tó wà ní diaspora tí wọ́n ń kúnta tí wọ́n ń pariwo tí Buhari bá lọ síbẹ̀ wọ́n máa jáde tí ọ̀hún Tinubu bá lọ sí kínní wọ́n á jáde wọ́n á pariwo lé lórí, tí sẹ́nitọ̀ kan bá wá bẹ̀ wọ́n á pariwo wọ́n dúró bẹ́ẹ̀ náà ní Biafra náà. àwọn eléyìí ti fẹ́ lọ. àwọn nǹkan yìí òun ló gbé bàbá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló gbé dórí ipò lẹ́nìí. táwọn kan bá nírọ́ ni ẹ jẹ́ sọ fún yín àwọn tí ò ní mímọ̀ débẹ̀ ni. tí ò bá sí pé Yorùbá fẹ́ lọ ẹ wo èrò tó wà láì ní ẹ̀yìn ọmọ Adéyẹmọ. ẹ wo èrò kàbìtì tó wà lẹ́yìn ọmọ Adéyẹmọ, èrò tó pọ̀ lẹ́yìn ọmọ Adéyẹmọ sétèkìtì ni tòǹdó ni káàkiri ni. even nígbà tí wọ́n wà níbi tí wọ́n wà Kòtónú àwọn èèyàn tún jáde. nǹkan yẹn lásán ó bà Buhari lẹ́rù. àwọn náà lọ sit down wọ́n lọ jòkó láyé ara wọn pé Tinubu yìí la máa gbé fún kí Yorùbá lè calm down. ẹni bá wá sọ pé kìí ṣe Yorùbá nation òun ló gbé Tinubu débẹ̀ kò mọ̀ kankan. gbogbo àwọn tí wọ́n máa ń janu tí wọ́n máa gbé fìlà tí wọ́n máa dúró nu mọ́tò tí wọ́n máa ní Yorùbá nation sí rẹ̀ lẹ́ ń ṣe kíníkan àwọn àgbàlagbà tí wọn ò rónú yẹn pé wọn àjàfẹ́ bí wọn òótọ́ òṣèlú náà jà fún torí kọ́bọ̀ tán máa gbà sápò. nǹkan táwọn ò lè ṣe láyé tiwọn òun làwọn tún ṣe. òdodo ọ̀rọ̀ korò lọ́pọ̀lọpọ̀ àrùn àwọn gbogbo táwọn ṣe òṣèlú ni àwa ń jàjà pé ṣé a gbọ́dọ̀ dá dúró. a fẹ́ dá dúró yẹn òun ló ba gbogbo àgbáyé ló lẹ́rù. a fẹ́ dá dúró yẹn ó máa affect ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. a fẹ́ dá dúró yẹn ló affect north. tẹ́ bá rántí wọ́n kọ́ bẹ́ẹ̀ lórí pé àní kwata wọlé mọ́ ó ní trillion àbí billion tí wọ́n lose láàrin ọjọ́ mẹ́ta tán láwọn ti kẹ́ni. bẹ́ẹ̀ ni bàbá mi bàbá Wọlé Ṣóyínká ọ̀rọ̀ tí mò ń sọ léèní lórí pé àwọn ti sọ nígbà tí Tinubu tí wọ́n ní wọ́n win Tinubu ló win mo ti sọ pé Yorùbá nation ni èmi ò tẹ̀ka o mi ì tẹ̀ka mi ò tẹ̀lé olóṣèlú kankan. àmọ́ àwọn alálẹ̀ àwọn àfáà àwọn pásítọ̀ tí wọ́n ti ń jíṣẹ́ náà gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣàdúrà lómi ọ̀pọ̀lọpọ̀ míì ìpèsè náà ṣe ẹlòmíì kúrò. ẹ má bínú ẹ ṣé púpọ̀ ẹ jẹ́ má bá mi share ó dà pé something's going on. gbogbo àwọn nǹkan yìí tẹ́ bá wò dáadáa bàbá Tinubu bí wọ́n ṣe ṣe lọ tèmi ń rí nǹkan máa ṣẹlẹ̀. àwọn tó wá ń ṣe gbogbo nǹkan yìí ń wọnú wọn
mo bẹ lọ́hùn pé gbogbo èròǹgbà ọmọ Yorùbá Ọlọ́run á jẹ́ kí bàbá lórí Yorùbá nation Ọlọ́run á jẹ́ kí bàbá Tinubu ṣe. Ló jẹ́ mistake ni Ọlọ́run á bá wa ṣe kí wọ́n ṣe láti fi pé orílẹ̀-èdè Yorùbá lọ. Ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ torí gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun sọfánẹ́sì pọ̀. Ọlọ́run kẹ́lẹ̀ Yorùbá púpọ̀ bọ̀ àwọn ẹni tí ò fẹ́ kó ṣeé ṣe wọ́n pọ̀ nílẹ̀ Yorùbá yìí. Ogun tí wọ́n ń gbé wá inú wọn ò dùn sí. Mọ̀ kan tí àwọn náà ti ń gbé ìmọ̀ràn lọ́wọ́ ó ti jẹ́ pé ní Lagos State generally tí wọ́n bá sọ gbòòlù tí Fúlàní pọ̀ jù sí Lagos State ni. Táwọn kan bá ní Fúlàní ló gbà lọ ni ẹ̀ ń tanra yín. Gbogbo tírélà tó ń wọlé lójoojúmọ́ níbo ló wọlé sí? Tó ń wọ Èkó níbo ló wọlé sí? Tó ń wọ Ìbàdàn níbo ló wọlé sí? Tó ń wọ Èkìtì bọ̀ èwo gẹ́gẹ́ ibi tí wọ́n ń tájẹ̀tì ni pé tán bá ti gbàbẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá ti die down. Nǹkan tí ò yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn nìyẹn. Wọ́n ní agbára púpọ̀ bọ̀ mo bẹ Ọlọ́run ọba láàánú pé agbára wọn ò ní ká wa. Kọ́lọ́run bá wa ti kó bá gbé àmì rẹ̀ sínú rẹ̀ láti jẹ́ kí bàbá Tinubu kan ṣàṣe kankan débi pé òun kálukú á lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ má jẹ́ ká rò. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ Yorùbá nation. Ẹ wo bàbá mi ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀. Mo ń sọ fún yín ẹ mọ̀ kan kò ní nílò ẹgbà nígbà tí kinní ìbá ṣẹlẹ̀ ẹlòmíì àti kó kágára ẹ̀. Àwọn ọmọ àlè Ìlọrin wọn á kó kángárá àwọn báyìí wọn á ti sá lọ kán tó dé. Mo tún lọ sọ fún yín ẹ jẹ́ n sọ fún yín tó bá tó àsìkò kéésì ó dìgbà tá a bá fi gbogbo ẹnu sọ̀rọ̀. Tó bá tó àsìkò tí nǹkan dùgbẹ̀dùgbẹ̀ yẹn bá bọ́lẹ̀ tán torí pé ẹ jẹ́ n sọ fún yín nínú àwọn ìtàn kan wà lórí ọ̀rọ̀ ohun tẹ́ sọ yẹn ẹ má jẹ́ kí n tó lọ síbẹ̀ ẹ jẹ́ n gbé kúrò. Ẹ mọ̀rọ̀ ó lè ní ibi tó ó lè tún bí nǹkan míì ká má sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ká má sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ẹ jẹ́ n sọ fún yín tó bá tó àsìkò ẹ rí i pé gbogbo àwọn ọba tí àwọn ọba kọ̀ọ̀kan tí wọ́n ti gbadé lórí wọn tí wọ́n ti pẹ́ lómiì sìn bí ọba bíi 50 kò dé adé mọ́ láwàní ni gbogbo ló máa padà dádé. Bẹ́ẹ̀ ni a mọ àwọn ọba tó yọ omi ojú lójú àwa yìí tó jẹ́ pé ọba oníláwàní ni mo forúkọ bò láṣìírí. Nínú àwọn ọba kan títí wàjà fídíò ẹ̀ tẹ́ bá lọ wo àwọn sítórì mi fídíò ẹ̀ wà. Ẹ jẹ́ sọ fún yín dùgbẹ̀dùgbẹ̀ yìí máa bọ́lẹ̀ kò sí bẹ́ẹ̀ ṣe ó máa já torí pé àǹfọ̀nrán kan ló dì mú ó máa já kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe àṣẹ Ọlọ́run ni ó máa já. Kí wọ́n gan aṣọ tó ti já ni tó ti sí kùtùkùtù ni wọ́n ti pàṣẹ kò ṣe gan mọ́. Ẹ gbọ́ mi yé kò ṣe gan mọ́. Àní wọ́n fẹ́ renew aṣọ tó máa jáde nínú aṣọ táwọn British gbé fún wa sẹ́ ó ti gbó ti sá. Bẹ́ẹ̀ ni torí ẹ̀ mo sọ fún yín pé orílẹ̀-èdè Yorùbá ó máa wá sí ìmúṣẹ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Gbogbo apátápátá a ní fojú sunkún ẹnì kọ̀ọ̀kan wa tọmọtọmọ. Ojú méjì tẹ́ fi ń wò mí kò ní fọ́ nígbà náà. Etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di nígbà tí orílẹ̀-èdè Yorùbá bá dé. Ọwọ́ yín méjì tẹ́ fi ń gbàdúrà fún Ọlọ́run Elédùmarè tẹ́ fi ń pa owó ẹni fi gbá àwọn ọmọ yín sí nígbà náà. Orí máa wọ́ torí ni pẹ̀lú àṣẹ Ọlọ́run. Aburú kankan ò ní ṣẹlẹ̀ sí yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹni lùsìn kankan nínú àwọn ọmọ yín. Gbogbo apátálájọ délé lérí á rí ohun rere gbèsè
pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹkún òṣì kò ní wọlé wa pẹ̀lú àṣẹ Ọlọ́run tẹ̀dùmarè. Gbogbo wa ẹ jẹ́ ká nígbàgbọ́ nínú ìfẹ́. Ẹ jẹ́ ká di ìfẹ́ mú. Ìfẹ́ ju ẹ̀sìn lọ. A kàn gbúdọ̀ lẹ́sìn. Kí ni ìtumọ̀ ẹ̀sìn? Láti lè bẹ̀rù Ọlọ́run ni. Tá a bá ní ìfẹ́, Ọlọ́run nìfẹ́. Ọlọ́run ọba tó láyé, òun nìfẹ́. Ṣé Mrs. Olúdàdà ni àbí Mr. Olúdàdà? Ọlọ́run nìfẹ́. Ẹ jẹ́ ká ní ìfẹ́ ni. Tá a bá ti ní ìfẹ́, bẹ́ẹ̀ ni no going back ni bàbá mi. Ìfẹ́ yẹn ká wá gbé ọ̀rọ̀ ẹ̀sìn, gbogbo tó jẹ́ titi wa àti pátì ní tí wọ́n gbé fún wa la gbé lórí. Ìfẹ́ ni kẹ́ jẹ́ ká tẹ̀lé. Mo bẹ̀ yín. Kò sí ní tọ́lọ́run fẹ́ gbà lọ́wọ́ wa. Ọlọ́run ọba ò lè gbárùn kankan, kò lè gba pàtẹ́wọ́ kankan lọ́wọ́ wa. Àyàfi ìfẹ́ o. Má ṣàbòsí ọmọlàkejì ẹ. Bó ṣe rí nìyẹn. Ìfẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ọlọ́run Elédùmarè á máa bá yín gbé. Ọlọ́run aláàánú á wà pẹ̀lú yín. Ẹ ní ṣubú dànù pẹ̀lú àṣẹ Ọlọ́run. And again, bóyá ẹ̀yin tẹ́ wà nílé lóko lájò lẹ́yìn odi, a ní ẹni tó bá fẹ́ raṣọ fún àwọn èèyàn, abẹ́fẹ́ fi support wa fún aṣọ bàbá mi ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá. Bóyá ká fi promote àwọn èèyàn ní, ká fi promote platform wa ni, or bóyá ẹ fẹ́ ká bá yín pín fún yàn, ẹ fẹ́ rán wa, ẹ fẹ́ send ẹ̀ sí kinní, a lè bá yín rà náà. Ẹ gbọ́ mi yé? Tó yẹ pé ẹ fẹ́ ká pín fáwọn èèyàn lórí ètò ni tẹ́fẹ́, a máa bá yín pín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Kò sí tẹ́ẹ̀sì torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín wà, kò sí náà lọ́wọ́ láti rí nǹkan tí à ń lọ. Ẹ̀bù Yusuf, mo kí yín sà, ẹ̀rázà. So gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ bẹ́ẹ̀, and again, ẹni tó bá tó wá fẹ́ polówó ọjà láti jẹ́ pé bóyá ẹ fẹ́ polówó ọjà yín ni, ẹ lè pè wá. Bóyá pé ẹni tó bá fẹ́ ràn wá lọ́wọ́ àbí bákan méjì lórí ètò wa àbí lórí àwọn nǹkan míì tá a fẹ́ set up àbí nǹkan kan, ẹ lè pè wá. Àbí fún support nípa àwọn nǹkan tí wọ́n go through lórí bóyá ilé àbí nǹkan kan tí mo ní issue, ẹ lè pè mí sórí WhatsApp mi tí máa pè fún yín, àbí tí máa tún pin sórí ètò. Ẹ lè pè mí sórí ẹ̀. Mo mọ̀ pé ọba Ọlọ́run, ọba aláàánú á máa wà pẹ̀lú yín. Àbí mo wá ṣe mistake kan tó ẹ fẹ́ correct mi, ẹ pè mí. Ẹ pè mí. So Ọlọ́run ọba aláàánú kò ní fi wá sílẹ̀ nígbà kankan. Ìyẹn bí mo ṣe sọ. Nọ́mbà náà ní 082 222 64068. 082 222 64068. Lẹ́ẹ̀kan sí 082 222 64068. Ìkejì, ó lè pè sí WhatsApp number náà. Ìkejì ní 082 83 89 83 89 25 58. 082 83 89 25 2558. Ẹ lè pè wá láti anytime ní gbogbo ìgbà. WhatsApp number wa náà ni. Ẹ ṣé gan. Àánú Olúwa á máa wà pẹ̀lú wa pẹ̀lú àṣẹ Ọlọ́run. Nọ́mbà náà la pín sí orí ètò.
ẹ lè pè wá látẹnìtàn tó bá ti wù yín. Èmi ọmọ yín náà ní Orí Adé Adébọ́lá aka Àlùkà tí gbogbo yín mọ̀ sí Àfọ̀njá TV. Bẹ́ẹ̀ ni ẹ̀yin bàbá mi nílé lóko, mo dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí pé tẹ bá ti gbọ́hùn mi lẹ máa ń sáré wá. Ọlọ́run bọba lánàá kò ní fi yín sílẹ̀ nígbà gbogbo. Àánú Ọlọ́run máa bá yín, orí Ọlọ́run máa bá yín, ẹ̀dẹ̀ ní ṣubú dànù pẹ̀lú àṣẹ Ọlọ́run. Inú ọdún tẹ́ wà yìí, inú ọdún yín ni, inú ayọ̀ yín ni. Gbogbo tẹ́ rí ṣe ní last year, Ọlọ́run bọba lánàá ní dáadáa, Ọlọ́run á bá mi ṣe fún yín pẹ̀lú àṣẹ Ọlọ́run. Aburú kankan ò ní wọlé tọ̀ yín. Ọlá títóbi rẹ̀, ọlá pé òun náà lọ́ba tó jẹ́ kó pamọ́ sára gbogbo nǹkan, gbogbo ohun tó léwu kẹ́ni lè máa sìn. Ọlọ́run á gbàdúrà yín látara ẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. A ní ṣubú dànù nígbà kankan. Mo kí yín lọ́pọ̀lọpọ̀ lẹ́ẹ̀kan sí. Ẹ lè fẹ́ polówó ọjà àbí bóyá ẹ láwọn kankan tẹ́ fẹ́ bá wa sọ ọ̀ fún àwọn sọ́pọ́ọ̀tì wa, àbí bóyá àwọn kan tẹ́ fẹ́ sí, àbí nípa aṣọ bàbá mi ọmọ Adéyẹmọ, Chief Sunday ọmọ Adéyẹmọ, aṣọ òkú màmá, ẹ lè pè wá sí WhatsApp wa pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ lè mẹ́sẹ̀jì wa, a reply ń padà bẹ́ẹ̀ bá ṣe fẹ́. Ọlọ́run bá a wá pẹ̀lú wa. Ẹ ṣé gan, ó dàbọ̀.